ìní ìgbésẹ̀ akọni ńlá tí bàbá Olúwo tilẹ̀ Ìwó ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Ìlúfẹ́mi Tolúwa ń gbé lẹ́yìn tí bàbá Muyideen Ajani Bello dolóògbé. Èyí ni bí bàbá Olúwo tilẹ̀ Ìwó ṣe àbẹ̀wò sí ẹbí wọn pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú lọ́lọ́kan òjọ̀kan, pẹ̀lú dídọ̀wẹ́kẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìjọ tí bàbá dálẹ̀ tí wọ́n ń pè ní Aláùmáyí. Bàbá Olúwo tilẹ̀ Ìwó sọ oríṣiríṣi ọ̀rọ̀, wọ́n gbà wọ́n ní ìyànjú lélẹ̀ tó jẹ́ ìyanilẹ́nu pé a lè máa gbọ́ lẹ́nu ọba aládé nílẹ̀ Yorùbá. Ìlú ọmọ Yorùbá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé, ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe sórí channel mi kí ẹ lè bá tún máa gbọ́ àwọn ètò mi. Láàárọ̀ ọmọ ọdún kan tí sáàrẹ̀ jẹ́ ẹni tí ó fẹ́ ṣe wedding. Bàbá fẹ́ yàwó, bàbá bímọ. Kí lè yẹn ní òsè? Ọmọ wọn tó ti bímọ. Wọ́n wá gbélé ayé sáyà, wọ́n wá ń ṣe dáadáa, wọ́n wá ń sọ̀rọ̀. Bí nǹkan bá wọ́n, abẹ́pọ̀ bá wọ́n sọ. Ìyá ń jáwé wọn ní báyìí ní orí náà. Wọn ò sì kọ́ ẹgbẹ́ nìkan, wọ́n ìfòyà o. Bẹ̀rù àti sọ ẹgbẹ́ báyìí ló ṣe rí. Bàbá yìí sì kọ́ lọ́pàá rẹ̀. Ẹbí àfáà mélòó ní sọ tí Alhaji Muyideen Bello ti sọ. Èmi Aláùmáyí lórí tèmi kò ní bàjẹ́ o. Wọ́n ti dá Aláùmáyí ní pé Ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú mi. Yóò sì máa gòkè ní aláwọ̀ mú ayọ̀ buwánú lépa. Ó wù wá kẹ́ tó gbọ́ bàbá Olúwo tilẹ̀ Ìwó síwájú sí bí wọ́n ṣe gba àwọn ẹbí bàbá wa olóògbé bí wọ́n ṣe gbà wọ́n níyànjú. Àbọ̀ lọ o, wọ́n kàn papòdà ní o. Wa alaikum salam. Lẹ́ẹ̀kan sí ẹ bá mi subscribe, kẹ́ like, kẹ́ share, kẹ́ tẹ notification yín sílẹ̀ fún ètò mi tó ń bọ̀. Ẹ ṣé.